yá mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọ̀dẹ̀ òdùn bí ẹ̀yin lólùfẹ́ mi ẹ jẹ́ kí n kọ́kọ́ tọrọ àforíjì díẹ̀ lọ́wọ́ yín pé ó ṣe díẹ̀ tí ẹ ti rí mi lórí platform ó ṣe díẹ̀ tí ẹ ti rí mi lórí social media ẹ má fi ṣèbínú sí mi àwọn nǹkan kan àti nǹkan kan àti nǹkan kan òun là ń pò papọ̀ tó fi jẹ́ pé fi tètè rí mi lórí social media ẹ má bínú sí mi torí mo mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ mi ẹ ti máa wò wípé kí ló fà tí ẹlẹ́ẹ̀lẹ́ ò upload kí ló fà tí ẹlẹ́ẹ̀lẹ́ ò wá sórí social media kí ló fà tí a gbọ́ new update lẹ́nu ẹlẹ́ẹ̀lẹ́ ẹ má bínú àwọn nǹkan kan àti nǹkan kan là ń pò papọ̀ kó lè dòdìndì náà ni fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ mi náà ni ṣé wàá rí nǹkan tí mo mú wá fún ilé ni ọ̀rọ̀ Portable ni o pẹ̀lú olórí Queen Dami former wife Aláàfin Ọ̀yọ́ tí mi ò bá ṣe mistake former wife náà ni a lè pè former wife Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ ńlẹ̀ ìyàwó Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ ńlẹ̀ gbà yẹn yà Queen Dami àti Portable ọ̀rọ̀ wọn ni mo fẹ́ sọ lórí ètò ní àṣálẹ́ yìí ẹ̀yin lólùfẹ́ mi wọ́n ní ká máa ti bí ìṣáná kéèsì ogun ṣe rí ọ̀rọ̀ ọmọ Portable yìí ó ti wá ń lójú ti tèmi mi ò mọ ojú tí ẹ̀yin fi ń wo but ní ojú ti tèmi ó ti wá ń di bá mi ọ̀rọ̀ Portable ó ti wá ń lọ́wọ́ nǹkan mi nínú because Portable lánàá Portable lénìí Portable lọ́la bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ ọ̀rọ̀ ọmọ Portable yìí ó ti wá ní nǹkan mi nínú ṣé wá rí nǹkan tó jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yìí nǹkan tó dùn mí jù tó jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yìí òun ni ọ̀rọ̀ àbùkù tó tabá torí tí n bá sọ wípé Queen Dami nìkan ni ọ̀rọ̀ yẹn bá wí irọ́ ni mo pa o wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi olójú òtí ẹ̀ gbogbo yín mà lójú jọ ti ọ̀rọ̀ tí Portable sọ yẹn ó tabá gbogbo ọba ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ ó tabá gbogbo ọba number one kí ó máa jáde ní ẹnu Portable pé fẹ̀kàntẹ́lẹ̀ náà nígbà tí Portable máa jáde ó ní ìyàwó òun ti kó lọ o Queen Dami ti kó lọ o ó ti kó gbogbo ẹrù ilé òun lọ ok tíwà tìyàwó ẹ bá ní misunderstanding tẹ ẹ bá jà tó bá kẹrù lọ ṣé wá túmọ̀ sí pé ìjà ò lè parí mọ́ ni bí Portable ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ènìyàn o Queen Dami ti lọ o ó ti kẹrù lọ o ó ti kó gbogbo ẹrù ilé òun lọ o òun lòun gbalé fún o òun lòun ṣe kinní kan fún o òun lòun ṣe gbá kan fún ṣé wọn lè máa kọ́kọ́ gbalé fóbìnrin ni but gbogbo yé tiẹ̀ ṣì ń dà o tíwà àti ìyàwó ẹ bá jọ ní misunderstanding tẹ ìjà ayé ń ṣerú ẹ ayé láti bá kẹ́ẹ̀dẹ̀ pé ayé ní tùbínùbí kẹ́ẹ̀dẹ̀ ṣètò ẹ̀ kí life there goes on èwo ni adé máa wá sórí social media èwo ládé máa wá yẹ̀yẹ́ ìyàwó ẹ lórí social media èwo ládé máa wá sọ bó o ṣe pàdé ìyàwó ẹ olóṣó kan níyàwó ẹ o ìdí olóṣó ló ti pàdé ẹ o níjọ́ tó máa pàdé ẹ o kinní kan tù ló ṣe fún o tú kinní kan sọm òun ló ṣe omi ìfẹ́ máa fi gbogbo ẹnu sọ ẹ ti mọ̀ ọ́ social media àwọn ọmọ yìí tá a máa sọ tó máa ní kò bá social media mu ẹ̀yin náà ti mọ ìtumọ̀ kan sọ pé tú sọm mi ìfẹ́ pè papọ̀ tán lẹ́ẹ̀kan náà because àmọ́ nǹkan tá a máa sọ tí social media máa ní ká fòkà níṣù so nǹkan tó wá túmọ̀ sí ni yí pé tí ọkùnrin kan bá sọ pé òun ṣe tú kinní kan fún obìnrin kan mínì wípé obìnrin méjì òun ló bá jọ ní àjọṣepọ̀ so mínì pé Queen Dami àti obìnrin kan òun ni ó jọ bá wọn ní àjọṣepọ̀ but tíru ẹ̀ bá tiẹ̀ wá wáyé sórí social media náà tí inú kò máa wá sọ that is number one nǹkan tó dùn mí nínú àwọn nǹkan tó ń sọ tí mo ṣe ń wò wípé ọ̀rọ̀ Portable yìí ó ti ń di nǹkan míì gbogbo bá èmi mọ̀ wípé
àwọn èèyàn máa bá sọ̀rọ̀ mo mọ̀ pé àwọn èèyàn máa bá sọ̀rọ̀ but ṣé àwọn fámìlì ẹ̀ ṣé wọ́n ń bá sọ̀rọ̀ ṣá ṣáwọn ẹbí ẹ̀ ṣé wọ́n ń bá sọ̀rọ̀ ṣá ṣé àwọn olólùfẹ́ ẹ̀ ṣé wọ́n ń bá sọ̀rọ̀ ṣá hey 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 wẹ́ ṣẹ́rí mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán but ọ̀rọ̀ Portable ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ dáadáa ẹbí ẹ̀ nìyẹn o ọ̀rẹ́ ẹ̀ nìyẹn o ará ẹ̀ nìyẹn o ọ̀rọ̀ Portable ti ní ìdí àmójútó báyìí o Ọlọ́run ọ̀rọ̀ Portable ó ti ní ìdí àmójútó báyìí kí ni ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé irú ọ̀rọ̀ tí Portable ń gbọ́ sórí social media yìí kò ṣe irú ọ̀rọ̀ tó yẹ kó máa gbọ́ sórí social media ọ̀rọ̀ tọkọ àtìyàwó tó ń sẹ́tù nínú ilé ni tíwà àtìyàwó ẹ bá jọ ní misunderstanding ẹjọ dànù ilé kẹjọ parí ẹ̀ sínú ilé èwo ni adé máa wá gbé sórí social media èwo ládé máa wá sọ bó ṣe pàdé ẹ̀ èwo ládé máa wá sọ pé ìwọ ló gbalé fún èwo ládé máa wá sọ pé ìwọ ló ń bá ọba tọ́ ọmọ ṣé rí ibi tí mo ti sọ wípé ọ̀rọ̀ tí Portable sọ yìí àbùkù tó ta bá ọba yìí gbogbo ọba ló ta bá o ó tún wá sọ débi wípé nígbà tí ọba gan ṣì wà láyé Aláàfin of Ọ̀yọ́ nígbà tó ṣì wà láyé lòun àti Queen Dami làwọn ti jọ ní àjọṣepọ̀ làwọn ti jọ wà papọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àǹtí mi ẹ jọ̀ọ́ ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ni ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ni ṣé kò sí agbára ní ilẹ̀ Yorùbá mọ́ ni torí wípé àwa gbọ́ nínú ìwé ìtàn a dẹ̀ gbọ́njú bá bẹ́ẹ̀ wípé aṣọ tí ìpín bá bọ́ sílẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí aṣọ tí ìpín tó bá bọ́ sílẹ̀ kò sí bàbá ẹranko kẹranko kan tó lè gbé wọ̀ mo rò pé yín Yorùbá ẹ ti máa mọ̀ tún mo òwe tí mo pa yẹn kí irú Portable kó wá lórí láyà kó máa sọ wípé nígbà tí ọba ṣì wà láyé gan lòun àti Queen Dami làwọn ti jọ wà olóṣó lòun fi pàdé Queen Dami tó o bá believe pé Queen Dami nìkan lòun yẹ̀yẹ̀ irọ́ ló ń pa o number one òun yẹ̀yẹ̀ rẹ̀ òun yẹ̀yẹ̀ Queen Dami òun yẹ̀yẹ̀ ọba òun yẹ̀yẹ̀ gbogbo àwọn ọba ó tún yẹ̀yẹ̀ gbogbo àwọn orí adé tó o bá mọ̀ torí pé kí ni àbùkù tó bá ti tabá ọba kan ó ti tabá gbogbo ọba ẹ̀yin ọba ládéládé nílẹ̀ Yorùbá ẹ ní láti pe Portable sí àkíyèsí níbi tí ọ̀rọ̀ yìí gbédè yìí ọ̀rọ̀ Portable ó ti wá gba àmójútó kò ń ṣe ojú lásán mọ́ Portable mo jẹ́ kan nínú àwọn olólùfẹ́ tí mo nífẹ̀ẹ́ gan but ṣé wàá rí níbi tí ọ̀rọ̀ ẹgbẹ́ ń lọ báyìí sí má jẹ́ káwọn èèyàn kọ̀yìn sí ẹ o má jẹ́ kí àwọn èèyàn kọ̀yìn sí ẹ Ọlọ́run torí ọ̀rọ̀ ẹ ó ti ń kọjá báwọn èèyàn ṣe ń wò ìwọ lánàá ìwọ lénìí ìwọ lọ́la bí ẹkùn àpọ̀kọ̀jẹ ṣé wọ́n nìkan ló máa kọ́kọ́ fẹ́yàwó ni ṣé wọ́n nìkan lóbìnrin kan máa kọ̀ sílẹ̀ ṣé wọ́n ní ìwọ lẹni àkọ́kọ́ tóbìnrin máa kẹ́rù kúrò nínú ilé ẹ̀ so kò wá sí bó ṣe lè yanjú ẹ̀ kò wá sí bẹ́ẹ̀ ṣe lè sọ ní tùbínùbí ok o tiẹ̀ wá nídìí ẹ̀ mọ́ nìyẹn wàá dẹ̀ jẹ́ kó máa bá titi ẹ̀ lọ so o wá ń yẹ̀yẹ́ o wá ń sọ bẹ́ẹ̀ ṣe pàdé o wá ń sọ bó ṣe ń tọ́jú ọmọ o wá sọ bó ṣe ń gbalé pop fún mí ni pé ibi tó ti ń bọ̀ kò rí irú lébẹ̀ yẹn gbé ìwọlé ní àkọ́kọ́ tó kọ́ máa gba irú lébẹ̀ fún what is nonsense Portable what is nonsense ẹ̀yin ọba ẹ ní láti pe Portable sí àkíyèsí ẹ ní láti ti ọwọ́ Portable ẹ ní láti ti ọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ òun àti lady wọn ti ń jà tipẹ́tipẹ́ tó máa ń gbéra wọn wá sórí social media tó máa ń búra wọn tó máa ń yàkàyàkà ara wọn ẹ rí mi kí n bá yín dá sí i ǹjẹ́ rí mi kí n tiẹ̀ sọ nǹkan pa ẹ̀ bọ̀tí eléyìí tó wá jáde tó wá sọ yìí ó ti tàbùkù bá ọba jù òun mo ṣe ń sọ wípé ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ni ṣé kò sàgbára mọ́ nílẹ̀ Yorùbá ni a ṣàgbọ́ wípé ẹni tí ọba bá ti balé kò sí bàbá lẹ́nu tó tún lè balé irú obìnrin bẹ́ẹ̀ mọ́ tí a bá máa rí ẹni tó bá tún máa balẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ lẹ́yìn tí ọba bá jáde láyé tán tó ti kúrò ní àkàtà ọba ó ní ètùtù tó máa ṣe fún ó ní àwọn ètùtù lóríṣiríṣi tó máa ṣe fún kí irú ọkùnrin míì tó lè bá irú obìnrin bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ ṣé pé lóòótọ́ ni Queen Dami
ó ti ní àjọṣepọ̀ nígbà tó wà ní àkàtà ọba kó tó di pé ọba gan jáde láyé. Èmi ò gbàgbọ́ o, but bí Portable ṣe sọ ó nígbà tó bá wà láyé gan àwọn ti jọ ní àjọṣepọ̀. Òun ló ṣe ń dùn mí pé ṣé kò sí agbára mọ́ ni, ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ni, àbí ṣé wọn ò fi ọba jẹ bọ́n ṣe ń fọba jẹ mọ́ ni, tó fi di wípé irú eléyìí máa ṣẹlẹ̀. No matter Queen Dami ó kéré o, ó tóbi o, ó dàgbà o, kò dàgbà o, since tó bá ti gbà fún ọba ó ti di èèwọ̀ fún ọkùnrin míì kó gorí ẹ̀. Ṣé ọ̀rọ̀ ta kànra fi ń sọ̀rọ̀ yìí mo ti gbọ́ rí lẹ́nu ọ̀rẹ́ mi kan. Ọ̀rẹ́ mi yẹn ọmọ Ìbàdàn ni, mi ní dárúkọ ẹ̀ because ó máa ń wo program mi dáadáa. Àjọ ájọ ọ̀rẹ́ ní ọkọ̀ ó ní kíni ó láìmọye àwọn tó ń báyàwó ọba sùn, àìmọye àwọn tó ń báyàwó ọba ní àjọṣepọ̀. Òun kan ti báyàwó ọba gbẹgbẹ, ó dárúkọ ọba yẹn, ó dárúkọ ọmọ tó bá jọ ní àjọṣepọ̀ gan. Àmọ́ onírọ́ ló ń pa. Ó ní tó ń bá ń sọ̀rọ̀ fún mi, ó ní kí n má máa sọ pé rọ́ lòun pa, ó ń tóun ò bá ṣe pé òun ò ní sọ pé òun ṣe. Ṣé wá rí ti ọ̀rọ̀ ti Portable tó wá ṣẹlẹ̀ yìí, ó wá jẹ́ kí n confirm ọ̀rọ̀ pàdé mi yẹn. Ó jẹ́ kí n confirm ẹ̀ pé ó ń ṣẹlẹ̀ lóòótọ́. So my question sẹ́yìn ọba ni pé ṣé kò sí ìṣẹ̀ṣe mọ́ ni, àbí ṣé kò sí agbára mọ́ ní ilẹ̀ Yorùbá, àbí ìyàwó ọba ti wá di ìyàwó gbogbo ayé báyìí ń sìn. Torí bá a ṣe gbọ́ ní ilẹ̀ Yorùbá, nítọ́ Yorùbá, ìyàwó tí ọba bá ti balé kò sí bàbá ńlá ọkùnrin tó tún lè balé mọ́. Ọkùnrin tó bá tún máa balé irú obìnrin bẹ́ẹ̀ á jẹ́ pé irú ọkùnrin bẹ́ẹ̀ gan òun gan ta mọ́ra, òun gan jálágbára ọkùnrin tó yẹ pé òun gan ti mọ ibi tọ́mọ yẹn ti ń bọ̀, á ti kọ́kọ́ bá wẹ gbogbo àwọn nǹkan tí ọba ti fi balé tó ti á ti bá wẹ gbogbo ẹ̀ dànù kó tó tún lè di pé òun náà lè sàbálé irú obìnrin bẹ́ẹ̀. Ẹ wá wáyé òde ìsìn Portable unbelievable, Ọlọ́run, unbelievable. But díẹ̀ wà ní ti Portable nínú ọ̀rọ̀ yìí o. Ṣé rí Queen Dami àbí kí ni wọ́n ń pè yẹn? In fact òun gangan ni kò lójútì, òun gangan ni kò ní ojútì. Tó bá jẹ́ pé ó bá ní ojútì ni, tó dẹ̀ ní orí téèyàn rò, ok, ọkọ ẹ ti jáde láyé, you are still young, o ní láti remarry, all well and good, gbogbo èèyàn mọ̀ yẹn. Kò sẹ́ni tó lè ṣu ẹ lópó nínú ilé ọba, ok, accepted. Ó wá fẹ́ jáde síta nìyẹn. O gbọ́dọ̀ kọ́kọ́ wo ibi tó ti ń bọ̀, o gbọ́dọ̀ kọ́kọ́ wo ibi tó ti ń bọ̀. Ìwọ tó kú nínú ilé ọlá, ṣé ibi tó yẹ kó lọ láǹdì sí nìyẹn? Mi ń sọ pé Portable ò dá lọ́mọkùnrin o, mi ń sọ wípé kò lè fẹ́ èèyàn o, but Dami fúnra rẹ̀ gan lèmi bá wí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ń wo fídíò yìí, tẹ́ ẹ bá mọ Dami tá à ń sọ̀rọ̀ yìí, ẹ bá mi tàgì, ẹ bá mi share fídíò yìí kó go viral, kẹ́dẹ̀ bá mi subscribe sí LLA Global TV. Ṣé ẹ gbé ọ̀rọ̀ yẹn ń ká mi lára gan? Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá mọ Dami yẹn dáadáa, ẹ bá mi tàgì ẹ, kẹ́dẹ̀ bá mi share fídíò yìí kó go viral, kẹ́dẹ̀ bá mi tàgì Portable Ọmọlálọ́mí náà. Gbogbo ẹ̀yin fans ẹ̀ tẹ́ bá ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi tàgì ẹ kó gbọ́ mẹ́sẹ̀gì yìí, kẹ́dẹ̀ bá mi subscribe sí LLA Global TV. Sórí ìwọ Dami, ó ti gbàgbé ibi tó ti ń bọ̀. Tó bá yẹ pé o bá rántí ibi tó ti ń bọ̀ ni, kò yẹ kó jẹ́ pé ọ̀dọ̀ Portable ló máa yà sí. Mi ò sọ pé Portable ò dá o. Portable ó máa rí èèyàn irú títí ẹ̀. Ìwọ àṣẹ Dami tó ń bọ̀ láti inú ilé ọba, ó yẹ kó o wá ẹni tó jẹ́ pé ó tún decent bí ọba, tí ò bá tiẹ̀ lágbára bí ọba, tí ò lókìkí bí ọba, at least kíwé ẹni yẹn náà kó fẹ́ súnmọ́ ọba díẹ̀, débi pé tọ́mọ yẹn bá ti gbọ́ pé ẹni báyìí ni Queen Dami tó padà fẹ́ wá pé ó wọ̀ tiẹ̀. Kò ń ṣe ọ̀dọ̀ Portable ló yẹ kó wá sọ pé o fẹ́ fi àdàgbà ètò ẹ̀ o fẹ́ fi rọ̀ sí. Wo bó ṣe ń yẹ̀yà rẹ̀, wo bó ṣe ń yẹ̀yà rẹ̀. Ara ẹnì kọ́kọ́ lè tún wá ń yẹ̀yẹ̀, ó ń yẹ̀yẹ̀ orí adé tó gbé dání, ọmọ tó bí, ó ti ń yẹ̀yẹ̀ wọn, ó ti ń yẹ̀yẹ̀ ìdílé ọba gan fúnra rẹ̀
torí pé kí ni ọmọ sàn ló máa ń kó bóńbó bá yẹ ẹ̀ ìwọ ló kó bóńbó lọ sílé ọba sìn tó ń jẹ́ kó máa lù wọ́n ní kùmọ̀ nílé ọba because tó bá yá sí ọ̀dọ̀ Portable tó jẹ́ pé ọ̀dọ̀ wọn tó wà decent tó jẹ́ pé tó o bá tiẹ̀ ṣẹ̀ wọ́n mọ bó ṣe máa foríjì ẹ̀ àbí tó o bá tiẹ̀ ṣẹ̀ wọ́n mọ bẹ́ẹ̀ ṣe máa sọ nínú ilé nítùbínùbí tí kò ní di pé o ní pé wọ́n wá ń fẹ̀ díẹ̀ síta wọ́n wá ń sọ bó ṣe pàdé ẹ̀ wọ́n ń sọ bó ṣe ṣe 2 some 3 some 4 some gbogbo ẹ̀ papọ̀ kí má máa fi gbogbo ẹni sọ́tọ́ wọ́n wá ń sọ bó ṣe pàdé ẹ̀ wọ́n wá ń sọ bó ṣe ṣí ẹ̀ àyìn Portable tàdé sọ iná kò fẹ́ ní ṣùlọ́kà bóyá tó bá fẹ́ ní ṣùlọ́kà ni bóyá kò ní máa yẹ̀yẹ́ báyìí sórí pé ìwọ lọmọ sàn tó kó bóńgbó bá ìdílé ọba tó ń jẹ́ kó máa rí gbogbo ọba fín torí látara tiẹ̀ sìn òun ni Portable ti ń rí gbogbo ọba fín tó o bá rò pé bóyá Aláàfin Ọ̀yọ́ nìkan ló ń rí fín nóò gbogbo ọba ló ti ń rí fín gbogbo ọba o mo ṣe pa lówe lẹ́ẹ̀kan tí àwọn bàbá sọ pé ọba Aláàfin ló ń bá wí kò bá wọn wí irọ́ lẹ́pa o gbogbo yín lórí ọ̀rọ̀ yìí taba òun ni àwọn ìbàṣẹ máa ń pòwe pé ojú tọ̀rẹ́ olójú òtì ẹ̀ gbogbo yín lójújọ ti o gbogbo yín lójújọ ti ìwọ Queen Dami ìwọ ló dẹ̀ kó àbùkù yìí ìwọ ló kó rẹ́ ìdílé ọba ìwọ ló kó àbùkù yìí ló kó lọ sílé ọba ìwọ ló jẹ́ kí Portable kó kó gbóngbó kó kó bò ẹ́ nílé ọba. wẹ́ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ Portable àti Queen Dami ẹ̀yin ọba ẹ ní láti ṣàtúnṣe sí i ó yẹ kẹ́ ẹ jẹ́ kí Portable kó ti ọwọ́ ọmọ ẹ̀ báṣọ Portable àti ń wọ̀nù ẹ̀ tó mo nífẹ̀ẹ́ gan àti ń wọ̀nù ẹ̀ tó bọ̀ tó kọ̀ olóòfẹ́ gbọ́ mo lè fòye ayò náà làkèrè fi ṣẹ́ ń tàn ayò nípa ẹ ẹni ò dẹ̀ ní kó bá ẹ àwa tún ṣe máa gbà ládùúrà fún ẹ Ọlọ́run á jẹ́ kó yí padà táyé bá ń fẹ́yàn èèyàn máa ń ṣọ̀ṣe ni o táyé bá ń yẹ̀yàn èèyàn máa ń ṣọ́ra ni o ayọ̀ tó ń wò yẹn òun ní àkèrè yọ̀ tó fi ṣẹ́ ń tàn ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ fún ẹ ẹni olùfẹ́ mi ẹjọ́ a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Portable àti Queen Dami ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí mo tọ́ apologize lẹ́ẹ̀kan sí pé ó ṣe díẹ̀ tẹ́tí rí mi lórí social media gẹ́gẹ́ bí mo sọ fún yín à ń pò àwọn kankan àtàwọn kan à ń pò wọn papọ̀ ni òun ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ẹ ṣé gan-an lólùfẹ́ mi ẹ gbà mí bí mo bá ṣe rí tí ó bá ti sẹ́yìn who am I ẹ̀yin náà ni ẹ̀yin ni ẹ ṣé gan ire o.